kálẹ̀ o àkóṣe látòrọ̀ Èdùmàrè yóò dé gbìyànjú aládé ìròyìn àṣálẹ́ ló tún jùlọ yìn láti lè ṣe Nta Ijebu Ode Ayọ̀mídé Ògúnkànbí lórúkọ oníròyìn ẹgbọ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti sọ pé pápákọ̀ òfurufú àgbáyé Gateway tó wà ní Ìlẹ̀ṣàn Ìrẹ́mọ ti bẹ̀rẹ̀ ìrìn àjò ìdókòwò ó jẹ́ pàtàkì nínú ìdàgbàsókè ọrọ̀ ajé ìpínlẹ̀ náà. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún fi ìdánilójú yìí hàn nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ṣáájú kó tó gun ọkọ̀ òfurufú lọ sí ìlú Àbújá ní pápákọ̀ òfurufú náà. Ó sọ pé yóò ṣe àfikún sí owó tí ìpínlẹ̀ náà pa wọlé lábẹ́lé tí yóò tún sí àǹfààní ọ̀tun fún ìdàgbàsókè ọrọ̀ ajé fún àwọn ará ìlú ìpínlẹ̀ Ògùn. Akeem Jimoh ló jábọ̀ ìròyìn ẹgbẹ́ròyìn náà síwájú sí i. Ìjọba àti àwọn ènìyàn ìpínlẹ̀ Ògùn sì yayọ̀ àṣeyọrí tó lọ́ọ̀rìn tó kó àwọn àṣeyọrí gbogbo tí ìṣèjọba gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ṣe nínú ìṣiṣọ́lójú ìbẹ̀rẹ̀ fífò ọkọ̀ bàálù ní pápákọ̀ òfurufú ti Gateway International Airport ní Ìlẹ̀ṣàn Ìrẹ́mọ pẹ̀lú lílo ṣàkún àwọn ìtẹ̀síwájú àti ìdàgbàsókè tí yóò mú bá ọrọ̀ ajé ìpínlẹ̀ Ògùn. Gómìnà Dàpọ̀ Abíọ́dún ni ó ní ìgbàgbọ́ wípé yóò ṣe ìrànwọ́ fún ìmúgbòòrò ìpèsè iṣẹ́ àti ọrọ̀ nínú ìpawówọlé ìjọba pẹ̀lú àpapọ̀ àkọsílẹ̀ ọrọ̀ ajé rẹ̀. Àwọn tó lẹ́ẹ̀kan àti àwọn alẹ́nulọ́rọ̀ gbóríyìn fún ìjọba ìpínlẹ̀ Ògùn fún mímú àlá rere náà wá sí ìmúṣẹ bí wọ́n ṣe ń gba àwọn ènìyàn lámọ̀ràn wípé kí wọ́n ṣe àmúlò àwọn àǹfààní tó pọ̀ jàǹtìrẹrẹ tí iṣẹ́ àkànṣe náà yóò mú wá. Pápákọ̀ òfurufú náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti máa gbé àwọn arìnrìn-àjò ní lílọ bíbọ̀ láti ìpínlẹ̀ Ògùn sí Àbújá ní ọjọ́ Ìṣẹ́gun àti ọjọ́ Ọjọ́bọ̀ ọ̀sẹ̀ọ̀sẹ̀. Alákòóso fún ètò ìròyìn àti ìtanijí Mohammed Idris ti gba àwọn ọmọ ẹgbẹ́ tuntun sí ẹ̀ka tó rí sí ìṣọwọ́ṣiṣẹ́ àwọn òṣìṣẹ́ Sabicom lábẹ́ ìṣàkóso rẹ̀. Ó sì rọ̀ wọ́n láti ronú jinlẹ̀ nígbà tí wọ́n bá ń pèsè iṣẹ́ tó péye tó yára sí ìdáhùn àwọn aráàlú. Alákòóso ẹni tí ó ṣojú rẹ̀ níbi ìpàdé àjọyọ̀ ọ̀sẹ̀ ìtọ́jú oníbàárà àgbáyé ti ẹ̀ka tó rí sí ìṣọwọ́ṣiṣẹ́ àwọn òṣìṣẹ́ ti ẹ̀ka ètò ìròyìn àti ìtanijí orílẹ̀-èdè gbé kalẹ̀ Saliu Abdullahi Gbónára ló jábọ̀ ìròyìn. Ìpèsè iṣẹ́ tó péye ní gbogbo ọ̀nà ìgbésí ayé ènìyàn ni ó mú ìgbọ́kànlé ìdàgbàsókè pẹ̀lú ìtẹ̀síwájú nínú ìbáṣepọ̀ ìdókòwò. Ní àfojúsùn yìí ni olùdarí gbogbo iléeṣẹ́ ìjọba tó ń ṣàkóso ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórílẹ̀‐èdè yìí Subaida Umar ti sọ pé wọ́n ò tẹ̀síwájú láti mú iṣẹ́ wọn ṣe láti dín ipa ìjì líle ẹ̀kún omi àti àwọn ìjàmbá mìíràn kù pẹ̀lú àtìlẹ́yìn àti ìbáṣepọ̀ tó dá lórí ìmúlò tó péye. Olùdarí sọ̀rọ̀ yìí nígbà ayẹyẹ ọ̀sẹ̀ oníbàárà tí iléeṣẹ́ ìjọba tó ń ṣàkóso ìṣẹ̀lẹ̀ pàjáwìrì pẹ̀lú àkórí ìtẹ̀síwájú láìsí ìdènà. Musa Baba Aliyu ló jábọ̀ ìròyìn. Abẹnugan ilé ìgbìmọ̀ asòfin kékeré Tajudeen Abbas tún jẹ́ kó yé gbogbo ènìyàn pé ilé ìgbìmọ̀ asòfin kẹwàá yóò tẹ̀síwájú nínú ṣíṣe ìdàgbàsókè àti pípèsè ìtọ́jú fún ọmọbìnrin ní orílẹ̀-èdè yìí. Ó sọ̀rọ̀ yìí nígbà tí ó ń gba àwọn aṣojú Gender Mobile Initiative tí wọ́n ṣe àbẹ̀wò fún ìrántí ọjọ́ àgbáyé ọmọbìnrin ti ọdún 2025. Abẹnugan tún ṣe ìdánilójú pé ìyípadà tó ń wáyé nínú àtúnṣe òfin orílẹ̀-èdè yìí yóò dá lórí bí àwọn obìnrin ṣe lè ní ipa pàtàkì nínú ìṣèjọba orílẹ̀-èdè yìí. Joshua Ogunjide ló jábọ̀ ìròyìn. Àwọn àlejò lórí ètò Good Morning Nigeria sọ pé ìkópa àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn aráàlú pẹ̀lú ìjọba jẹ́ ohun pàtàkì láti ṣe ètò ìlànà tó múnádóko fún ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. Wọ́n ṣàlàyé pé nígbà tí àwọn aráàlú bá kópa nípa fífi èrò àti ìrírí wọn hàn yóò ran ìjọba lọ́wọ́ láti mọ àwọn ìṣòro tí wọ́n ń kojú kí wọ́n lè ṣe ètò ìlànà tí yóò yanjú ìṣòro àti tí yóò mú ìdàgbàsókè bá àwọn aráàlú. Lydia Samson ló jábọ̀ ìròyìn. Ìròyìn afún ti ayé òní kò ní jù báyìí lọ. Ayọ̀mídé Ògúnkànbí lórúkọ oníròyìn títí di ọ̀la ó dàárọ̀ o.